Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa mà tún dúpẹ́ lónìí. Adé tọ̀wọ̀tọ̀wọ̀. Adé o tẹ̀bẹ̀tẹ̀bẹ̀. Adé síwájú yín o láti ṣìpẹ̀ láti béèrè. Bí ẹ ṣe sọ fún wa pé ká béèrè pé a ó rí gbà. Bàbá Olúwa gba ọpẹ́ wa. Lẹ́ẹ̀kan sí a mà tún dé o lórúkọ Jésù Kristi. Ọ̀run yóò ṣí. Mo ní fún àdúrà yín àti ẹ̀bẹ̀ yín. Bí ẹ ti ń béèrè mo ní ọ̀run yóò ṣí fún yín. Orúkọ Jésù ó tò fún yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè nínú àwọn tí Ọlọ́run ti ṣàsọ́tọ̀ fún ẹ̀rí ńlá lónìí Ọlọ́run kà yín mọ́ wọn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run a máa dúpẹ́ púpọ̀ fún oore ọ̀fẹ́ àkọ́tún èyí tí Ọlọ́run fún ẹ̀yin tó tún fún àwa náà. Oore ọ̀fẹ́ ńlá ni pàápàá mo ṣe ń sọ pé a jẹ́ alààyè ọkàn. Oore ọ̀fẹ́ ni o. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi tí Jésù bá pa fáíbọ̀ ẹ̀ sẹ́yìn Ọlọ́run á tún pa wá mọ́ di àkókò àdúrà míì lórúkọ Jésù. Mo dúpẹ́ púpọ̀ fún oore ọ̀fẹ́ yẹn. Òun ló jẹ́ kí n wá bọ́ sí announcement tí mò ń ṣe lójoojúmọ́. Ẹ má jẹ́ sí yín o mo sọ fún wa bá ti ní program bẹ́ẹ̀ yẹn a máa lọ́gun ẹ̀ ní. Òun náà ni programs wa méjèèjì ní August ní London ní on the 9th ní ọjọ́ ìkẹsàn-án Friday ló bọ́ sí bẹ́ẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ ẹ rí i pé tá a bá ṣe láti bí oṣù kan sí méjì sẹ́yìn bá ti ń ṣe program yìí lẹ́ẹ̀ máa rí àwọn flyer wa fún program náà ibẹ̀ ní àkókò wà venue ìgbà tá a bẹ̀rẹ̀ ọjọ́ tá a ṣe àti kókó ìpàdé àdúrà ọ̀hún gbogbo ẹ̀ náà ni ẹ ó máa rí lójú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́. Àwọn kan béèrè lọ́wọ́ wa wọ́n sọ fún mi pé àwọn kan béèrè nọ́mbà tán máa pè láti direct wọn dé venue though ní tèmi tán máa béèrè lọ́wọ́ mi kò necessary ìdí ẹ̀ ni pé ìlú òyìnbó yẹn wọ́n ti ṣètò ẹ̀ pé ibikíbi tó bá wà wá débi tó ń lọ ṣùgbọ́n síbẹ̀ torí pé àwọn kan ń béèrè kán máa lọ sọnù ẹ̀ ní sọnù lórúkọ Jésù a máa fi nọ́mbà yẹn a máa fún yín nọ́mbà tẹ́ ẹ máa pè àti lè fún yín ní nọ́mbà báyìí ó di ọ̀sẹ̀ yẹn gangan yẹn ni pé ọ̀sẹ̀ tí a ní program yẹn gangan òun la máa fún yín ní nọ́mbà ó nídìí torí nǹkan tí à ń dojúkọ ní ìhà tiwa níbí ó ní agbára gan mo ti sọ́rí lórí program yìí pé website wa lásán a máa ń rí to as much as 8 million attack per hour kò yà yín lẹ́nu per hour 1 hour àwọn tó mọ̀ nípa kọ̀ǹpútà àti website wọ́n á lè sọ fún yín tó ń jẹ́ bẹ́ẹ̀ àwòrán ọ̀gùnrọ̀gùn là ń san fún àwọn security company tí wọ́n bá wa dáàbò bò àmọ̀ díẹ̀ rárá mo dẹ̀ sọ́rí àwọn security company wọ́n ń bèè lọ́wọ́ wọ́n gbà mí pé kí là ń sọ lórí program yẹn náà mo ní ẹ̀yin náà lọ wá interpreter ní èdè Yorùbá wọ́n á sọ fún yín ẹ̀rí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn wọ́n náà dẹ̀ máa gbọ́ wọ́n ló gbọ́dọ̀ wà interesting nìyẹn pé à ń ka àwọn kan léwo mo ní nǹkan tó ṣẹlẹ̀ gan-an náà ṣe ẹ̀ sọ yẹn so ẹ dákun á fún yín nọ́mbà bọ̀ kò tí ì yá báyìí náà dictated nọ́mbà ni tàbá dẹ̀ ti lò tán náà la máa tún sọ dànù tọ́tún wà bẹ́ẹ̀ ni à ń ṣètò ẹ̀ lọ́wọ́ Freiburg ẹ má gbàgbé Freiburg bá ti ń sọ ti London là ń sọ ti Freiburg tìyín ti Freiburg yẹn ní Germany ọjọ́ méjì nìyẹn ìjọ Friday on the 23rd àti Saturday on the 24th ní oṣù August bákan náà à ń retí yín bẹ́ẹ̀ o èmi fúnra mi gan mò ń retí yín mo sì gbàdúrà pé Ọlọ́run yóò mú ìlérí rẹ̀ ṣẹ lórí àwọn programs ọ̀hún lórúkọ Jésù ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Májẹ̀mú òkùnkùn covenant of darkness ẹ rí i pé tẹ́ bá pé bí ọ̀sẹ̀ mẹ́ta ẹ wà consistent àjọ ń gbàdúrà ẹ rí i pé a dojú kọ òkùnkùn yẹn nínú àdúrà wa níjẹ́ kan ó dìgbà tán bá tó fi ayé wa lẹ̀ tá ò ní nǹkan kan ṣe ìgbàgbọ́ tèmi nìyẹn pé àwa kìrìsìtẹ́nì ó yẹ ká gbógun ti agbára òkùnkùn tó bá mú wa tá a lè dojú kọ agbára òkùnkùn a jẹ́ pé a jẹ́ ara wọn nìyẹn tá a bá dẹ̀ gbà pé a ò jẹ́ ara wọn ó yẹ ká takú pé sẹ́ẹ̀ nínú ayé yìí ẹ ò rí tì í ṣe torí èmi takú o nínú ayé màá rí tèmi ṣe o ẹ sọ bẹ́ẹ̀ fúnra yín ayé mi ò ní bàjẹ́ ibi tó ti ń pín nǹkan rí èmi àtẹ́wọ́ gba tèmi tẹ́ ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá sọ nípa àmì òkùnkùn ìdí tá a fi wá ṣiṣẹ́ lórí májẹ̀mú òkùnkùn lónìí ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àmì
òkùnkùn ó máa di májẹ̀mú mọ́yàn lọ́wọ́ ẹ̀yìn àwa di bárakú èyàn àkókò sign contract pẹ̀lú wọn ṣe bí àmì ó ṣe é nù dànù àmì ó ṣe é wẹ̀ dànù ṣùgbọ́n gbà téèyàn tó bá ti wá di covenant mọ́yàn lọ́wọ́ bá ti di májẹ̀mú mọ́yàn lọ́wọ́ ti bárakú nìyẹn ìdí ẹ̀ nìyẹn lónìí tí mo sọ pé a lọ sí ìpele kan láti mọ ibi tí a máa gbàdúrà sí gan mọ̀ díẹ̀ tí òkun tó fi lágbára tó fi pọ̀ lónìí mi fẹ́ sọ pé wọ́n lágbára tó kò ságbára kan tó agbára Jésù ìdí tí òkun fi pọ̀ lónìí ni wípé tẹ́ ẹ bá wò dáadáa gbogbo ẹ̀ láyé ìsìn ló ń ríran every tom dick and harry àkàndé á ní ẹ̀mí Ọlọ́run fi kíní kan hàn mí gbogbo ẹ̀ lónìí òun ló gbà pé òun mọ̀ ju ẹlẹgbẹ́ òun lọ pé òun ló mọ̀ jù òun ló yéyé jù òun ló mọ̀ràn jù òun ló máa yé túmọ̀ jù gbogbo ìnà lẹ́nìí ló ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ bọ́tí lẹ́nìí Ọlọ́run sọ fún mi Ọlọ́run bá mi oríṣiríṣi là ń gbọ́ àwọn tọ́lọ́run bá mu tí ọ̀tọ̀ àwọn tọ́lọ́run bá jẹ ẹ̀bà ọ̀tọ̀ àwọn tọ́lọ́run ló bá ṣe jíìmù ọ̀tọ̀ níbi tí kìíní yẹn bàjẹ́ dé lónìí láyé tá a wà téèyàn bá kàn sùn lásán tó bá lọ lálàárí aago gbàlà aago tó máa ń ní ṣọ́ọ̀ṣì yẹn kó lọ ṣe mistake rí àlá kó rí aago tó bá tún wá fẹ́ ní lọ́kì kó tún wá lọ rí bíbélì lọ́wọ́ òsì ó tán o ó máa dá ṣọ́ọ̀ṣì lẹ́ni á ní Ọlọ́run pè mí síṣẹ́ ìránṣẹ́ that is how bad it is today so kò jẹ́ kéèyàn mọ owó ìṣù kílẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀ nípa yẹn àwọn agbára kọ̀ọ̀kan wá gbilẹ̀ ṣé ẹni tó ti ṣe tí ò rí ṣe ẹ dákun nítorí Ọlọ́run ṣé kò ní dọ́gbọ́n sí ẹni tó ṣe tí ò rí ṣe ṣé kò ní wá gbára lọ bí tí ò ẹ̀ka gbára wà ṣé kò ní tẹ́rí sí ibi tí ò ẹ̀kú tẹ́rí sí láyé ẹ̀ ibi tí bàbá àti ìyá ẹlòmíì ibi tí grandpa àti grandma ẹlòmíì ò dé láyé ẹlòmíì ti kọjá bẹ̀ níbi tí ayé yìí tó kún fún òkun dé torí ẹ̀ ló fi jẹ́ pé ní ọ̀pọ̀ ọgbà ká á gbé nǹkan tá à ń ṣe é lẹ̀ á ti ẹ wo gbogbo ẹgbẹ́ fún mi lówó owó ni à ń rè lórí nìyẹn gbogbo ìṣòro nínú ayé ọ̀pọ̀lọpọ̀ inú òkùnkùn yìí náà ló ti bẹ̀rẹ̀ àbíṣẹ́ ìránṣẹ́ yìí náà kọ́ màmá olùdásílẹ̀ chọ́ọ̀chì wa kan láyé ìgbà yẹn màmá Fẹ̀yìntọ́lá ló kọ́ sọ létí mi pa ọjọ́ yẹn mo dẹ̀ bú sẹ́kún mo dẹ̀ sunkún tó kọ́ mo wà pé orí burúkú rèé bẹ́ẹ̀ náà kọ́ sọ pa pé mọ́mí mo dẹ̀ rí bó ṣe sọ́kàn rẹ̀ ó ní mọ̀mí mo dẹ̀ rí kọ́là lọ́rùn ẹ̀ mo ní orúkọ ìyàwó bó ṣe máa ń tà ká òṣì mo kọ́ ta mẹ́ta dànù mo ní mo délé mo dẹ̀ ń sunkún pé so nínú gbogbo èèyàn nínú ṣọ́ọ̀ṣì báyìí tán rí kan èmi nìyẹn ṣẹ́ràn òun lẹ́lòmíì máa sá sí pé I want to be a pastor I must start my own church ó mà ṣe o kí náà pè ní májẹ̀mú is an agreement between two sides or two parties ó jẹ́ ìfìmọ̀ṣọ̀kan láàrin ẹgbẹ́ méjì tàbí ó jẹ́ ìfìmọ̀ṣọ̀kan láàrin apá méjì ó lè jẹ́ ẹnìkan sẹ́nìkan ó lè jẹ́ èrò púpọ̀ síra wọn ó lè jẹ́ èèyàn méjì síra wọn so ó gbọ́dọ̀ jẹ́ apá kìíní àti apá kejì wọn parapọ̀ wọ́n á fìmọ̀ṣọ̀kan lórí kìíní kan báwo lèèyàn ti wọ́n á wọnú májẹ̀mú láì mọ̀ ẹnìkan béèrè pásítọ̀ kan ó bá mi jiyàn láyé ìgbà kan ní it's not possible báwo ni ṣe fẹ́ sign contract tí ò ní mọ̀ pọ́sá mo ní lẹ́nu yín sà pẹ̀lú òyìnbó tẹ́ gbọ́ yìí pẹ̀lú ìwé tẹ́ kà mọ̀ pé èèyàn lè sign contract tí ò dẹ̀ mọ̀ tí ò mọ̀ implication kan tó sign nígbà tí mo wá analyse mo ní it's true ìránṣẹ́ Ọlọ́run lẹ́sọ̀ ṣé ẹ ti dáhùn question in ṣọ́ọ̀ṣì wọn làwọn ti dáhùn yá padà lọ kẹ́ ẹ sọ pé ẹ ṣe mistake ni wọ́n ní ṣe èmi lè sọ pé mi ṣe mistake mi ò rí nǹkan tó burú ń bẹ̀ pé ẹjọ́ má bínú mo ṣe mistake ni èèyàn lè wọnú májẹ̀mú lọ láì mọ̀ rárá á ti pẹ́ẹ́nú ẹ̀ kó tó mọ̀ ẹ́ pé òun ti wà nú májẹ̀mú ẹlòmíì ò tiẹ̀ ní mọ̀ ogun àdè máa bá fẹ́ra ìdí ẹ̀ ní tó máa fi gbé dọ́kúmẹ́ǹtì lé yín lọ́wọ́ mà mọ́mì dádì tó máa gbé dọ́kúmẹ́ǹtì lé lọ́tàn kí lẹ máa kọ́ ṣe pa kẹ́ tó sáìn ẹ̀ kà á kí lẹ ń kà fún kẹ́ ẹ má bá a tọwọ́ bọ ṣọ̀lọ́ ni bẹ́ẹ̀ ló ṣe spiritually ọ̀pọ̀lọpọ̀ wọn ò ka covenant yẹn wọn ò ní òye ẹ̀ wọ́n dẹ̀ lọ tẹ́rì sí ibi tá a ti máa bẹ̀rẹ̀ àdúrà wa gan ni ẹ̀yin ọmọ Ọlọ́run ní ọ̀sẹ̀ tó kọjá a gbàdúrà lórí tattoo tẹ́ ẹ̀ bá gbàgbé Ọlọ́run mi ò ṣe rí tattoo yẹn ó lè di májẹ̀mú mọ́yàn lára tó wá kúrò ní àmì lásán wá di májẹ̀mú gidi tó pé òun ló máa bá yínú ayé ẹ̀ mọ̀ díẹ̀ mo nígbà tá a parí program yẹn mọ́mì yẹn send message sí mi audio ó sì wà lórí fóònù mi dìsín torí kò tí pé ọjọ́ tí mo ń delete àwọn messages mọ́mì yẹn wọ́n sọ kéèsì kan fún mi nípa lady kan wọ́n ní lórí ọyàn ẹ̀ wọ́n ní ó fi tattoo wọ́n ya tattoo sí tattoo kíni tattoo crocodile
ọ̀nì náà ń pè ní ọ̀dọ̀ tiwa mímọ́ yẹn tán ń pè ní orúkọ lọ́dọ̀ tí crocodile ó yá sí orí ọyàn ẹ gbọ́ tí ìbá ṣe ẹ̀mí èṣù ó yẹ ṣé ó yẹ kó obìnrin gbọ́yàn jáde fún ẹlòmíì láti máa kọ̀ nǹkan sí irú wàhálà wo rèé wọ̀ lọ́hùn nígbà tí mo gbọ́ tán sọ mo ṣáà ṣe hà bó ni wọ́n fẹ́ ya tàtú yìí sí báyìí mọ́ wọ́n ní ó dẹ̀ ti ṣe nígbà tó wá ń sísí ó wá ń márì tán wọ́n ní ìgbà tó wá bímọ wọn ò ṣáà mọ nǹkan tó fà á nígbà tí arábìnrin yẹn wá bímọ tán tó bá gbọ́yàn sọmọ yẹn kọ́ ọmọ yẹn bú sẹ́kún ni agbẹnukúrò asá agbẹnukúrò ní bébì ṣùgbọ́n tó máa rọ oúnjẹ ọmọ yẹn sínú bọ́tù feeding bọ́tù ọmọ yẹn á gbà fà tán kíákíá ó pẹ́ díẹ̀ kan tó rí i pé tàtú yẹn ni arábìnrin yẹn á fẹ́ ṣe deliverance kó tó lè bọ̀ nù ẹ̀ mo sọ tán fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ibi tán sọ dé fún mi nìyẹn kì í ṣe pé a kàn lọ hádànù á ló ti tán irọ́ ó ti wọ́ májẹ̀mú lọ nìyẹn ó mà ṣe o Leviticus chapter 19 verse 28 ẹ̀gbọ́n ti béèrè sọ ni ó ní ẹ má ṣe torí òkú àti kà lọ́sẹ̀ tó kọjá gé ibì kankan nínú ẹ̀yà ara yín mọ́mí ẹ má gé bí dáàdì ẹ má gé fashion kọ́ yẹn agbára ẹ̀mí òkùnkùn ní tán fi ń dominate ayé lónìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé bíbélì sọ fún wa pé Sátánì gbọ́n ju bóyá ẹ ṣe lérò lọ gbogbo ọ̀nà ló máa fi fa ọ̀gọ̀rọ̀ lọ sí ọ̀nà àpáàdì kò lè ní kí àwọn èèyàn rí tiwọn ṣe kán lè sọ pé Ọlọ́run ó ń purọ́ láti bẹ̀rẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn pé èèfà irọ́ lọ́nà ń pa bó ṣe máa ń scam yẹn nìyẹn dòní góòlù ẹ̀sìn nìyẹn nígbà tí kìsẹ́n bá gbàdúrà tí ò bá rí gbà kò ní wọ́ra ẹ ó lè bẹ̀ sí bó pásítọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kìsẹ́nì lẹ́ fi ń ṣeré ní nǹkan tá a ti rí ẹjọ́ ṣé yẹn á ṣiṣẹ́ ìránṣẹ́ fún 30 years kò ní ní experience ń bẹ kìsẹ́nì mi á ti lọ fàjọ lọ but kò ní sọ̀rọ̀ yẹn á ti yí nǹkan mọ́ nǹkan á wá padà wá òde kí báà ní ṣe máa níbí tí ò ní rí máa kàn wẹ́lò máa kàn bú sẹ́ni mi kì í sábà sọ̀rọ̀ lé lórí ẹ̀yin ọmọ Ọlọ́run mo bẹ́ẹ̀ sọ pé ó ní ká má ti torí òkú tàbí ẹnikẹ́ni ká fi gé ibì kankan nínú ẹ̀yà ara wa ó ní ẹ kò sì gbọ́dọ̀ sín gbẹ́rẹ́ kankan wọ́n sọ òyìnbó gan sọ̀rọ̀ tàtú yẹn ó ní you shall not make any cutting in your flesh for the dead nor tattoo any marks on you I am the Lord bíbélì ló sọ bẹ́ẹ̀ á sọ fún Ọlọ́run Jésù Olúwa gbogbo àwòrán òkùnkùn tó ti di májẹ̀mú àìmọ̀ nínú ayé mi ẹ dáná sun lórúkọ Jésù àwọn àwòrán òkùnkùn ó ti wá di covenant mọ́ mi lára oh Lord all dark tattoos that have become a covenant in my life consume it in Jesus name ẹ̀yin náà ẹ wo modern tattoo lónìí bí tẹ́ ti máa mọ̀ nìyẹn pé òkùnkùn ló ń bá ṣiṣẹ́ kí náà ń yà ẹ̀yin farabalẹ̀ wo nǹkan tán ń yà ẹ ti mọ̀ pé òkùnkùn ló originate kìíní Jésù Olúwa gbogbo àwòrán òkùnkùn tó ti di májẹ̀mú àìmọ̀ nínú ayé mi Olúwa ẹ dáná sun ẹ jẹ́ á gbàdúrà lórúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo àwọn àwòrán òkùnkùn pátá àwọn tàtú òkùnkùn tó ti di májẹ̀mú àìmọ̀ nínú ayé mi Olúwa ẹ dáná sun wọn 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 Olúwa ẹ Jésù Olúwa ẹ dáná sun wọn ayérayé Olúwa ẹ dáná sun wọn Jésù Kristi Olúwa ẹ dáná sun wọn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa lẹ́yìn àdúrà tí mo sọ náà mo tún gbọ́ nípa arábìnrin mi abẹ́gbọ́ wọ́n ní nígbà tí arábìnrin yẹn bí first born lẹ́kọ̀ọ́ lórí ṣẹlẹ̀ ní Lagos State wa wọ́n nígbà tí arábìnrin yẹn tó bí first born náà ọmọ yẹn máa sùn tó máa ti pọ̀n báyìí ó bẹ̀rẹ̀ ṣé bí nǹkan tẹ́mi mọ̀ ẹ̀yin abiyamọ ẹ máa jẹ́lẹ̀rí mi tí ọmọ bá fẹ́ sọ tẹ́ bá jù sẹ́yìn nǹkan kí ló máa ṣẹlẹ̀ ó máa dákẹ́ ó máa sùn lọ kíákíá ni tá a gbórí sẹ́yìn ìyá ẹ̀ wọ́n ní rọ́ ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí jàpòrò ni á máa ké ni á máa pariwo ni pé òun ò sùn o ẹ máa òun ò ní sùn tí àyìn bá gbé dání á sùn lọ fọnfọn now ìtorí ẹ̀ wọ́n ní ìyá ẹ̀ lọ ra kíní mi ò mọ kíní tán máa fi gbé ọmọ síwájú yẹn tẹ́yìn òyìnbó máa ń lò yẹn tẹ́wọ́ pé òyìnbó kì í gbé ọmọ sẹ́yìn iwájú inú máa ń gbé sí olóṣè ń lò nítorí ẹ̀ nígbà tó yá tí ọ̀rọ̀ ọmọ yẹn tó sún màmá ẹ̀ arábìnrin yẹn wá lọ sọ́dọ̀ ìyá tó bí màmá ọmọ yìí ń ṣe kíní kan kò tiẹ̀ yé mi mọ̀kàn tó ṣe ó wá ṣàlàyé mọ̀ ẹ́ na irú ọmọ wo nìyẹn tí ò fẹ́ dúró sẹ́yìn ó yẹ gbagba ó yẹ yá lómúrò wánu lé ẹ̀rí ona grandma ló bá force ọmọ yẹn sẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé wọn náà ọmọ yẹn bẹ́ẹ̀ ti yarí màmá yẹn dẹ̀ solve problem yẹn lọ́jọ́ yẹn láì mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín grandma ó solve problem yẹn òun gan ò mọ̀ ó ti solve ẹ̀tàn kó tó mọ̀ pé ọlọ́run mà lágbára o ọlọ́run ló màmá arábìnrin yẹn fún tí ì bá ṣe bẹ́ẹ̀ bóyá ọmọ bébì yẹn òun náà bá tẹ̀lé wọnú májẹ̀mú yẹn kí ló ṣẹlẹ̀ màmá yẹn wà lẹ́yìn
òun ṣe báyìí ó tẹ̀ ti bọ́ṣọ kó kàn fi ìró gbé nítorí ilé màmá ẹ̀ ló wà. Màmá ẹ̀ ló wá kàn fọwọ́ nà lẹ́yìn pé báwo lọmọ gan máa ṣe, ó kàn ń dápàrá ni o, ó ní báwo lọmọ gan ṣe máa sùn sẹ́yìn pẹ̀lú nǹkan tẹ́ yà sẹ́yìn, àwọn ìyàkúyà tẹ́ yà sẹ́yìn. Òun ló fọwọ́ nà ẹ̀yìn arábìnrin yẹn. Màmá yẹn kàn ń ṣeré ni, òun ló bá mú exercise book ó fi bo ojú ibi tán ya ìjù yẹn sí yẹn, wọ́n dẹ̀ gbọ́ ọmọ yẹn sẹ́yìn. Sí ìyàlẹ́nu gbọ́ àwọn tó wà ń bẹ̀, ọmọ yẹn dúró lẹ́yìn o, kò sún ó, ṣùgbọ́n dúró lẹ́yìn kò pariwo, kò ké. Ibi tán ti mọ̀ pé ọmọ yẹn nídìí, arábìnrin yẹn nídìí deliverance ńlá tó ní agbára nìyẹn, pé kí ló ń ṣẹlẹ̀? Ó mà ṣe. Ẹlòmíà ní kò lè sí yẹn kan fashion ní ògo ní fọlọ́run, torí pé ẹlòmíì wà jẹ́ pé ọ̀rọ̀ ayé ara ẹ̀ la fi kọ́gbọ́n, kì kò ní fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní fi kọ́gbọ́n. Ẹ̀rí ẹ jẹ́ kí n tún fi kíní, mo fi kíní kan hàn yín ní ọ̀sẹ̀ tó kọjá, a kà nínú bíbélì nínú àdúrà wa, jẹ́ n tún padà síbẹ̀. Bíbélì sọ pé ó ní nìyẹn Mark chapter 7 verse 13. Ó ní ẹ̀yin sọ ọ̀rọ̀ ọlọ́run di asán nípa àgbékalẹ̀ ìṣẹ̀ṣe tí ẹ fi lélẹ̀, àwọn nǹkan tá a fi lélẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí ò yẹ ká bá wọn dọ́wọ́lé a máa ń ṣe. Mọ́mí ẹ fẹ́ sọ pé ẹ bá wọn ṣe Halloween báyìí, ẹ dákun kí ló wà nù Halloween tó jọmọ́ ọ̀rọ̀ bíbélì nítorí ọlọ́run? Ẹlòmíà múra fún ọmọ ẹbí òkú. Now tọmọ Yorùbá abẹ́rò pé àwọn kan láyé, ẹ mọ̀ pé àwọn kan láyé ibi yẹn náà máa ń sá sí tán fi ń ba tèèyàn jẹ́. Àná ṣe Halloween ni a ní bọ́n ṣe ń lu wa nìyẹn, bọ́n ṣe ń lu yín nìyẹn. Ẹgbọ́n Bíbélì sọ pé ká má fi ìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Ẹ̀ka gbogbo Bíbélì bẹ́ẹ̀ yìí pé kìrìsìtẹ́nì ò gbọdọ̀ dàbí wọn. Ó mà ṣe o, ẹ má bínú. Wọ́n á ní ọ̀rọ̀ ìtún ká máa yín lára, ẹbí mi kọ́. Kó yé yín dénúdénú ni. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ gbà mí lọ́wọ́ májẹ̀mú àwòrán tó farasin nínú ayé mi, farasin mi pé tó sápamọ́. Ẹlòmíì ò mọ̀. Ó dàbí àǹtí yẹn ni wọ́n náà láàlá kan lẹ́yìn prayer last week. Wọ́n sẹ̀ mẹ́sẹ̀ wọ́n làwọn láàlá kan lẹ́yìn prayer yẹn. Wọ́n ní wọ́n rántí nígbà tí wọ́n wà ní primary school, ọ̀rẹ́ wọn kan á kàn wá ní school láàárọ̀, ó gbọ́dọ̀ fọ wọn kan kò ló báyìí kò lẹ́ni tí ọwọ́ ìka ọwọ́ kan ló lò, á fi kọ kinní kan síwájú orí wọn, á fi kọ́ á lòun ṣeré, á fi kọ kinní kan síwájú òun, á bèèrè pé kí ló kọ, á ní kó má wọrí, ó yé mi. Wọ́n á láàlá ẹ̀ at the age of 54. Ní nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan gbà tí wọ́n wà nìkan bíi 13, 14, wọ́n wá tún àlá yẹn lá léraléra ní at the age of 54. Ṣé ẹ bá sọ pé kò sí nǹkan bẹ́ẹ̀? Nǹkan wà ń bẹ dáadáa. Yẹn náà pè ní májẹ̀mú tó farasin, májẹ̀mú àwòrán tó farasin. Oh Lord, deliver me from a hidden tattoo in my life. Báwo ni èèyàn ṣe máa wà ní primary school tí ọ̀rẹ́ ẹ̀ tó máa fọwọ́ dùn kan sórí iwájú orí ẹ̀, a ní gbórí ẹ̀ wá lójoojúmọ́, a tún draw nǹkan mi, a ní kí ló tún draw lẹ́ni, a ní kó máa orí mi mọ nǹkan tí mo draw ó lè mọ̀. Ìgbà mi a ní kó guess, òun náà máa guess, a ní kíní kan, a ní rárá, orí kíní kan ló kọ́, a ní rárá. Àwọn á pé 54 wọn ò rí ọ̀rẹ́ yẹn mọ́ láti primary school, wọ́n ti lose contact dàárọ̀ yìí. Wọ́n bẹ̀ sí láàlá ọjọ́ yẹn, kíní nǹkan tán wá ń kọ sórí wọn, àwọn wá ń rí nǹkan tán ń kọ yẹn, kí náà kọ yìí. Ọ̀rọ̀ yìí gbà mí ọ̀rọ̀ yẹn ò ní nítumọ̀, á jẹ́ èdè míì. Ẹlòmíà ní kò sí Jésù Olúwa, ẹ jẹ́ àgbàdua yìí, ẹ gbà mí lọ́wọ́ májẹ̀mú àwòrán tó farasin nínú ayé mi, ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà lọ́wọ́ májẹ̀mú àwòrán tó farasin. Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà àwọn ọmọ mi, gbogbo àwọn tattoo tó sápamọ́, gbogbo àwọn tattoo hidden tattoos nínú ayé àwọn ọmọ mi lórúkọ Jésù Kristi. Olúwa ẹ gbà wọ́n náà, Olúwa ẹ gbà ọkọ mi, Olúwa ẹ gbà aya mi, ká lè ní ìsinmi, ká lè ní ìfọ̀kànbalẹ̀, ká lè rojú ráyè sin Ọlọ́run. Ó yẹ ẹ gbàdúrà sí Ọlọ́run, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí n tó fi kíní kan mí hàn wá nù Bíbélì. Exodus chapter 34 verse 12. Exodus chapter 34 verse 12. Bíbélì sọ pé ó ní máa ṣọ́ra kí o má bàa bá àwọn tó ń gbé ilẹ̀ náà tí ìwọ ti lọ dá májẹ̀mú. Àbẹ́ ìgbọ́kàn tí Bíbélì sọ ni. Bíbélì ní àwọn tó gbé nínú ilẹ̀ ìlú tá à ń gbé yẹn. Ó ní ká máa ṣọ́ra ká má bá wọn dá májẹ̀mú. Kí ni Bíbélì ń sọ àti sọ́ńbẹ̀ yẹn? Ó ní nítorí wọn yóò jẹ́ ìdẹwọ̀ láàrin rẹ̀. Kí náà ń pè ní ìdẹwọ̀? Pàkúté. Bíbélì ní ká ṣọ́ra o ní ìlú tá à ń gbé o. Àwọn tó àjọ ń gbèlú yẹn ká máa ṣọ́ra lọ́dọ̀ wọn, ká má bá wa dá májẹ̀mú kankan o.
or else wọ́n dẹ trap fún wa ní o tá a bá kó sí pẹ́rẹ́ tí bẹ́ẹ̀ lè sọ gan nìyẹn olùmọ̀kẹ́ ni májẹ̀mú pàkúté yẹn kò èèyàn kì í fura àtọ́ pàkúté á ti mú tán pa kó tó mọ̀ pé yé ìgbà tó bẹ̀rẹ̀ sí rí ìrírí ọ̀tọ̀ nínú ayé ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí àní ọ̀rẹ́ mi ò dẹ̀ sinmi lọ bì kan ẹ̀yin ẹ̀ dẹ̀bi kí ibo là ń lọ ibi tẹ́ bá ń lọ tẹ́ bá dẹ̀ pé ibi tá à ń lọ irọ́ ẹ̀ padà ẹlòmíràn ni òun ò fẹ́ wàhálà òun ò fẹ́ jà ní òun ò fẹ́ wàhálà wàhálà gangan ló ṣe tọrùn bọ yẹn mọ́mí yẹn sọ mi lẹ́jọ́ mẹ́ta mi ò fẹ́ wàhálà ni ok ntẹ́ wa ń ṣàlàyé fún mi ṣé kìí ṣe wàhálà àwọn ní wàhálà ni ṣé kìí ṣe dọ́bù wàhálà gan pátápátá kọ́rẹ́ ló ń bá yín ṣe mọ́ mẹ́pẹ́ bọ́ everlasting ni àwọn ọmọ yín bọ́ èdè Yorùbá láti máa sọ pé ìwàkúwà la máa wà kan tó sọnù báwo lè yẹn ṣe máa sọ nǹkan tá ló ń wà ní ìwàkúwà nítorí Ọlọ́run ó yẹ bóyá tán bá gbé mọ́tò èèyàn lọ kó máa wá lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ìyẹn ò kí ń wá nǹkan tó sọ ní in fact wọ́n á sọ fún yín àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n á sọ pé tẹ́ ẹ bá sọ nǹkan nù ẹ relax ẹ slow down ẹ wá retrace step yín ẹ clear mind yín tẹ́ bá ti ń dìmọ̀ tẹ́ bá ń gbọ̀n jìgìjìgì dìmọ̀ ọ̀lẹ́ ẹ̀ lè rí tí máa wá nǹkan tí máa fi nǹkan pamọ́ síbi kan tí mi ò rántí mọ́ máa relax ni máa jókòó sórí chair màmá think backwards yes kí ni ẹ ṣe wà lọ́wọ́ mi ní ọjọ́ Wednesday now yes mo rí ọjọ́ Thursday Friday ni mo máa bí mo ṣe máa mọ̀ bí kí á ní iye mi á sọ àwọn òkè wà nǹkan tó sọnù wọn òkè wà ń wàkúwà nǹkan tí mò ń sọ gangan nìyẹn àwọn ní ìṣẹ̀lẹ̀ àrùn ayé gbé àti ẹ̀dùpẹ́ àgbọ̀ yẹn mọ́ dáadáa láàrin àwọn ọmọ Ọlọ́run mọ́ ń sìn àrùn ayé gbé ni àní ò jáde sọ̀rọ̀ ara ẹ ṣe rí àwọn mẹ́tọ̀dù wọ̀nyí òun ni wọ́n máa ń lò bí pàkúté fún yàn tẹ́ni á kó sí bámú á sọ fún Ọlọ́run bàbá rí májẹ̀mú ibi tá a ti dẹ fún mi Jésù Olúwa ẹ fààyè mi yọ oh Lord pull me out of all covenant of entrapment àwọn májẹ̀mú bíi pàkúté torí pé ẹni tó fẹ́ lọ lé babaláwo ṣé kò mọ̀ pé ilé babaláwo ló ń lọ ni a máa ṣìpẹ̀ fọ́ra ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ awo funfun ni ẹgbẹ́ tí mo kọ́ gbé ọ̀rọ̀ yẹn mọ́mì yẹn ní ọ̀rẹ́ wọn sọ wọn pé awo funfun ni nítorí làwọn ṣe tẹ̀lé wọn lọ mo ní sọ awo yẹ́lò wa àánú yìí máa ṣe mí o awo brown wa wọ́n léèyàn èṣù wọ́n ní èṣù kọlọ blue ni kì í ṣe èṣù kọlọ red wọ́n máa ṣe báwo la ṣe ń rò bẹ́ẹ̀ ẹjẹ́ àgbàdúrà wa ṣá bàbá rí májẹ̀mú àwọn májẹ̀mú ibi gbogbo tá a ti dẹ fún ayé mi bíi pàkúté Jésù Olúwa ẹ fà ayé mi yọ bàbá rí májẹ̀mú ibi tá a ti ta fún àwọn ọmọ mi tó Olúwa ẹ fà ayé wọn yọ pull me out of all covenant of entrapment gbogbo májẹ̀mú bíi pàkúté tá a ti dẹ́lẹ̀ fún mi lórúkọ Jésù lè fààyè mi yọ ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà bàbá rí májẹ̀mú ibi tá a ti dẹ́ fún ayé mi bíi pàkúté ní orúkọ Jésù Kristi Olúwa fààyè mi yọ Olúwa fààyè mi yọ Olúwa fààyè mi yọ lórí májẹ̀mú pàkúté tá a ti lè dẹ́lẹ̀ fún àwọn ọmọ mi tàbí aya mi tàbí ọkọ mi ní ìdílé mi ní orúkọ Jésù Kristi ẹ fà ayé wa yọ Olúwa fà wá yọ Olúwa fà wá yọ Olúwa fà wá yọ Olúwa fà yọ wá Olúwa ṣàánú fún wa Olúwa fà wá yọ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o bá a ṣe ń gbàdúrà yìí onímọ̀ràn tí ohun àánú kan láyé àtijọ́ tá a ṣe ohun àánú yẹn tó sọ̀rọ̀ nípa àjọ̀dún ìkórè ìjọ yẹn tó yẹ pé olùṣọ́ Ọlọ́run tú àṣírí yẹn pé olùṣọ́ ráìsì tí wọ́n fi ṣàjọ̀dún ayé mi ò nínú ayé kan náà yìí kí ló dé màá kàn jókòó báyìí màá ní kí là ń wá gangan náà pé nínú ayé gan kí lẹ́rù bẹ́ẹ̀ èèyàn lè wá tó fi jẹ́ pé kò ní ronú lẹ́ẹ̀mejì láti tọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọ́ bọ̀ nínú ayé yìí àwọn orí olórí àwọn ìgbàgbọ́ wọn ni pé àwọn ń lọ sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì ráìsì tí wọ́n jẹ ní àjọ̀dún ìkórè ọdún yẹn lọ́hùn alàgbà wẹ̀ sínú tray ni omi ìwé alàgbà yẹn òun náà fi ṣe jollof rice tó pọ́n oh God tó pọ́n yòyòyò ẹ dákun ṣé àwọn tó bá jẹ́ ṣé wọ́n ti wọnú májẹ̀mú lọ báyìí then ètò wa burú jù ni pé májẹ̀mú wo náà wọ̀ that's another thing
Oh my God, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Jésù Olúwa, bí a bá rí májẹ̀mú ibi tí mo ti wọ̀ nípasẹ̀ àìwẹ̀jẹ àti àwẹ̀mú, Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Oh Lord, if there is any covenant I entered through whining and dining, wash it away with your blood. Bàbá rí májẹ̀mú ibi tí mo ti tẹ́rí sí, tàbá rí májẹ̀mú ibi tí àwọn ọmọ mi ti wọ̀, tàbá rí májẹ̀mú ibi tí ọkọ mi ti wọ̀, tàbá rí májẹ̀mú ibi tí aya mi ti wọ̀, ní orúkọ Jésù Kristi, nípasẹ̀ àwẹ̀jẹ àwẹ̀mú, mo gbàdúrà lónìí, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù nínú ayé wa. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, bí a bá rí májẹ̀mú ibi tí mo ti wọ̀ nípasẹ̀ àwẹ̀jẹ àti àwẹ̀mú, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Bí a bá rí májẹ̀mú ibi tí àwọn ọmọ mi ti wọ̀ nípasẹ̀ àwẹ̀jẹ àti àwẹ̀mú, ní orúkọ Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Bí a bá rí májẹ̀mú ibi tí ọkọ mi ti wọ̀, tí aya mi ti wọ̀ nípasẹ̀ àwẹ̀jẹ àti àwẹ̀mú, ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ní orúkọ Jésù Kristi, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ á gbàdúrà ilé fún àwọn ọmọ wa. Tí n bá ṣàlàyé ẹ̀, ó yẹ kára yín bò máa sọ. Àwọn ọmọ wa tí ò mọ Ọlọ́run mọ́ lẹ́yìn ìgbéyàwó, oh my God, oh my God. Ẹ jẹ́ á gbàdúrà fún àwọn ọmọ yín. Ẹ gbàdúrà o, àwa ń gbà lé tiwa o, ọmọ ò dákẹ́ o, pé Olúwa, àwọn ọmọ wa yìí wọ́n mà ti mọ ẹ̀yin Ọlọ́run, wọ́n mà ti mọ yín, ayé wọn mà beautiful bí ọ̀rọ̀ àmúlélẹ̀ bò. Olúwa, má jẹ́ kí ìgbéyàwó ṣe wọ́n débi pé wọn ò ní mọ Ọlọ́run mọ́. Exodus chapter 34 verse 16 ni mo rántí. Exodus chapter 34 verse 16. Ẹ̀gbọ́n kan tó sọ ni, ó ní nígbà tí ìwọ bá yàn nínú àwọn ọmọbìnrin wọn fún àwọn ọmọkùnrin rẹ ní ìyàwó, àwọn ọmọbìnrin wọ̀nyí yóò ṣe àgbèrè tọ̀ òrìṣà wọn lọ, wọn yóò sì mú kí àwọn ọmọkùnrin yín náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Mo ti rí dáadáa ní o, tá a bá rí òbí kan nínú àdúrà ẹ̀ tó bá rò bóyá pé jóòkì ni, pé jóòkì là ń ṣe, mo gbàdúrà lónìí pé Ọlọ́run á ṣí wọn lójú ní ọ̀nà agbára tí wọ́n á fi rí. Torí ṣe rí, mo máa ń sọ kíní kan pé tí Ọlọ́run bá fi ìran ayé ènìyàn hàn yàn fúnra ẹ̀, ó pè ju pé kí wòlíì kó sọ̀rọ̀ fún yàn lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kọ́lọ́run fi ipò téèyàn wà kó fi hàn yàn, kò sí nǹkan tó lágbára tó láyé. So ẹni ò ní ìdí àti máa pé wòlíì kan sọ pé ó wá confirmation kiri òun gangan lórí. Torí ẹ̀ mo ti máa ń fún àwọn èèyàn ní pátánà àdúrà mi, kọ́lọ́run fi ìran ayé èèyàn hàn yàn, ó mà dájú o, ó mà dájú o. So mo bẹ̀ yín, Bíbélì sọ̀rọ̀ ń bẹ̀ yín. Ó ní after tẹ́ ti fọmọ yín lọ́kọ, tẹ́ ti wáyàwó fún ọmọ yín, lẹ́yìn ìgbà yẹn báyìí partner wọn or spouse wọn á dẹ̀ wá mú wọn tọ̀ òrìṣà míì lọ. Mọ́mí yẹn sọ wọ́n ní àwọn ọmọ yẹn kó tó marry, ó máa fẹ́ràn Ọlọ́run o, ní ìsìn rádaràdà lóhùn, dẹ́ mọ̀ pé ìyàwó ẹ̀ ni. Mọ́mí yẹn ní mo mọ̀ pé ìyàwó ẹ̀ ni. Mo ní ẹ máa lẹ́jẹ̀ ọmọ lọ́mọ náà, wọ́n fún mi ní àwọn àpẹẹrẹ náà, wọ́n fún mi ní ó sùn èmi gan, mo ló ti tó mà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fàdúrà ran àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́. Ẹ mọ̀ díẹ̀ ni Ọlọ́run á béèrè wọn lọ́wọ́ wa. Má ṣe o, tẹ́ ẹ bá tiẹ̀ ní tẹ́ ẹ bá ní kí ló ti ń pè ẹ ní example tó ti tèèyàn, ẹ ní example Mr. Gbẹ́gi, ẹ ní example Mrs. Jonge, ó yẹ kẹ́ ẹ ní example àlùfáà Élì nù Bíbélì. Bíbélì ò sọ fún wa pé àlùfáà yẹn pé ó ṣẹ̀. Bíbélì ò sọ fún wa pé àlùfáà yẹn ń dẹ́ṣẹ̀. Bíbélì ò sọ fún wa pé àlùfáà yẹn ò ṣiṣẹ́ ìsìn rẹ̀ dáadáa, ṣùgbọ́n kò lẹ́nu lórí àwọn ọmọ ẹ̀ ya gbà mọ́ lọ́wọ́, ó dẹ̀ jẹ̀bi títí ayérayé. Ìlérí Ọlọ́run forever ó dẹ̀ ṣáàkì nínú ìran yẹn dòní olónìí. Torí ẹ̀ ní kò yẹ mo ti gbàdúrà yẹn lẹ́ẹ̀kan pé ta bá rí òbí tó kàn kò sí ẹ̀kan, mo gbàdúrà, mo ní Ọlọ́run á fi ìran ńlá hàn rú òbí bẹ́ẹ̀ kó lè mọ̀ pé kì í ṣe jókè àtọ́. Jésù Olúwa, ẹ fa àwọn ọmọ mi jáde kúrò nínú májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n gba Ọlọ́run gbọ́ mọ́. Kó lọ kó fàyè wọn jáde kúrò nínú ìgbéyàwó tí ò ní jẹ́ kí àwọn ọmọ yín kó mọ Ọlọ́run mọ́. Ó dà,
mo mọ pété lómi ìrònú lọ but ìyẹn mi ráàyè yẹn léni ọ̀tọ̀ ni mo mọ pété lómi ìrònú lọ what God has joined together mi ì tẹ̀ ráàyè ẹjọ́ yẹn lémi rárá ẹni tó bá fẹ́ ó lè bá mi gbà. Oh Lord, pull out my children from the marriage covenant that will prevent them from believing in God, that will prevent them from serving God. A sọ fún Ọlọ́run Jésù Olúwa Olúwa fa àwọn ọmọ mi jáde kúrò nínú májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n gba Ọlọ́run gbọ́ mọ́, májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n mọ Ọlọ́run Ísírẹ́lì mọ́, Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n mọ̀ mọ́ lórúkọ Jésù. Olúwa fàyè wọn jáde. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fà àwọn ọmọ mi jáde kúrò nínú májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n gba Ọlọ́run gbọ́. Àìdá àwọn ọmọ yẹn ti marry àbá àwọn ọmọ yẹn ò marry, àdúrà tó relevant yẹn gangan fún wọn ni. Tó bá pé wọn ò tí ì marry ìyẹn ni pé wọn ò ní tẹ́lẹ̀ sí Ọlọ́run á kàn fà wọ́n jáde ni, relationship yẹn ò ní work. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ó yẹ máa gbàdúrà Olúwa fà àwọn ọmọ mi jáde kúrò nínú ìgbéyàwó, májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n gba Ọlọ́run gbọ́ mọ́, nínú májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n mọ Ọlọ́run mọ́, májẹ̀mú ìgbéyàwó tí ò ní jẹ́ kí wọ́n sin Ọlọ́run mọ́. Olúwa fàyè wọn jáde, Olúwa fàyè wọn jáde. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Kí ni ká ti sọ ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà nínú ayé tá a wà yìí? Ó yẹ ẹ̀yin náà mọ̀ kò dìgbà tán bá tó sọ fún yín pé ẹ̀ṣẹ̀ àgbèrè láyé yìí, ẹ̀ṣẹ̀ panṣágà láyé ó ti di mẹ́ta pín ni. Kò tí ẹ jẹ́ anybody lójúmọ́, kò jẹ́ anybody lójúmọ́. Àti pé ayé ìgbà kan bí èdì ni, èdì ló máa mú a man of 50, 54, 55 ẹ̀yọ́ tó ti lọ́mọ táwọn ọmọ ẹ ti ga tó kó tẹ̀ máa ṣàgbèrè máa wọ́bìnrin kan lọ. Láyé ìjọ́un èdì náà máa pè pé kì í ṣojú lásán, ṣùgbọ́n láyé ìsìn òun gan ni ló ń trending, tó ń trending nìyẹn. Ó ń trending débi pé kò jọjú gan mọ́nú ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ kan wà pé ó ń ṣàgbèrè ó ń fẹ́ nìkan, ìyẹn ò kì í ṣe àwọn èèyàn tí ẹ̀ kà sí mọ́. Even ó ti fẹ́ di one of the qualifications téèyàn fi di pásítọ̀ gan láyé tá a wà. Àgbèrè àti panṣágà ayé mi o, níbi tí ó ń ba ayé èèyàn jẹ́ dé kò lópin. Mo ti sọ ìtàn kan rí severally, mi ò lè gbàgbé láyé ni mo ṣe lọ́rọ̀ yẹn ṣe kúrò lẹ́nu mi ò lè gbàgbé láíláí. Mo ń ṣẹ́nu ṣọ́ọ̀ṣì wa kan ni wọ́n á transfer mi lọ sí village kan wọ́n pè ní Ìkáràm Àkókó. Mo wọ ìlú yẹn báyìí tó tán bá ti transfer mi nígbà yẹn mi kì í lọ pẹ̀lú family mi at first. Màá fi wọ́n lẹ̀ síbi tán wà, màá kọ́kọ́ lọ náà, màá lọ bí oṣù kan bẹ̀, màá prepare ibẹ̀, màá kó wọn wá. Alẹ́ ọjọ́ tí mo dé gangan ni òru ọjọ́ ibẹ̀ mú jẹ́ sùn lọ náà ṣà ń kan lẹ̀kùn, pásítọ̀ ẹjọ́ ẹ ṣí lẹ̀kùn. Mo á gbọ́ ohùn màmá tí ó jẹ́ landlady ilé yẹn, màmá ṣe kò sí náà mú arábìnrin very pretty lady náà mú wá, ló bẹ̀rẹ̀ sí ká, ló bẹ̀rẹ̀ sí eré la pé, ló bẹ̀rẹ̀ sí sọ àwọn tí òun ti bà tí wọ́n jẹ́ àwọn èmi ò mọ àwọn yẹn but àwọn tó wà ń bẹ̀ wọ́n á ní yéé àṣewọ́ ni àṣewọ́ ni kí ni agbára tó dẹ̀ lò? Ìbálòpọ̀ yìí náà ni, ìbálòpọ̀ yìí ni. Ètò bá lóun fẹ́ bá alájọṣepọ̀ á make sure pé ẹni yẹn ṣáà mọ̀ ń gbé orí lórí bẹ́ẹ̀dì ṣáà ni. Èdè tó lónìí ó lò máa ń lé wọn ni, ó lò máa ń tàn wọn ni. Abẹ́rẹ́ tún ní trap mi ibẹ̀ yẹn. Ó lẹ́lòmíì inú wọn láyé kìí ṣáyé ló máa bímọ. Ó lẹ́lòmíì ó máa kú láìtọ́jọ́. Àwọn tó ti kú láìtọ́jọ́ yẹn ṣó lè ká wọn. Ó bẹ̀rẹ̀ sí ká wọn, mo ní kó dákẹ́ torí ẹ̀rù bà àwọn àgbàlagbà tó wà ń bẹ̀, ẹ̀rù bà àwọn obìnrin tó wà ń bẹ̀. Mo ní ó ti tó nígbà tó ń dárúkọ àwọn young boys, àwọn promising young men àti young boys. Ó ní ti bá wọn sùn ni. Ó ní ẹlòmíì wọn kò lè make ẹ̀ láyé yìí. Ó lé ẹlòmíì máa struggle tá a fi kú ni. Ó ní ẹlòmíì nǹkan tó ṣe lọ́jọ́ yẹn ó ní kò lè rí olùrànwọ́ tá a fi kú. Ẹjọ́ táwọn èèyàn bá mọ Kristi nǹkan ṣe láyé àgàmú rárá yìí tó jẹ́ pé ẹ wá lórí òkè ẹ mú iye wá ká lọ gbàdúrà, ṣé òun ló máa jẹ́ kẹ́lòmíì bọ́ nínú ogun tó wà? Ṣé iná ti rí díẹ̀ tí kìí sẹ́ni fi pẹ́ nínú ogun? Ó ní ẹlòmíì ó ní kò lè bá ojú rẹ̀ anybody pàdé. Ó ní ó di pẹ́, mo ní báwo ló ṣe wá mọ̀? Ṣé o máa ń kàní lẹ́ni àwọn tó bá bá mi lájọṣepọ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ o? Ó ní rárá ó ló depend. Ó depend how? Ó ní depend ìwà ẹ̀ bó bá ṣe treat òun, bó bá ṣe ṣe sí. Ó ní tẹ̀lómi ò ní yọrí sí kù wọn kàn mí sọ pé ẹ̀yin náà gbọ́. Ó ní kò ní wọn kàn ó lẹ́lómi wọn kàn mí kò ní bímọ mọ́ ni. Ó lẹ́lómi ọ̀rọ̀ tó bá sọ. Ó lẹ́lómi tó wáyé pé ó disappoint òun. Nígbà tó bá ń sùn tán wá ń ṣe bálabàla ó ló máa bá ti jẹ́ ló máa kú. Àwọn èèyàn ṣàpẹẹrẹ yé
ẹ̀wọ̀n ti Proverbs sọ ni. Ìwé Òwe chapter 6 verse 32. Proverbs chapter 6 verse 32 ó ní ṣùgbọ́n ẹni tí ń ṣe àgbèrè kò ní rònú. Oh my God, Bíbélì máa pè o. Ó ní ṣùgbọ́n ẹni tí ń ṣe àgbèrè kò ní rònú. Ẹnìkan tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ń pa ọkàn ara rẹ̀ run. Ẹ̀gbọ́n kan tí bẹ́ẹ̀ sọ ni, ó lẹ́yìn tó bá ń ṣàgbèrè ó ní kò ní rònú. Ó ní ìdí tí òfin ní rònú ni pé ṣe ló ń pa ọkàn ara rẹ̀ run. Bẹ́ẹ̀ ni ìtú tí ẹ̀ṣẹ̀ yẹn tó ń panu ayé nìyẹn ni. Mo sọ yìí láti sọ̀rọ̀ o. Ṣé pẹ̀lú ìrírí mi majority ọkùnrin ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ayé òde òní ní òye nípa àgbèrè àti panṣágà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín nípa experience mi ni o, mi ní ẹni báyìí o, nípa experience mi ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bá retrace life wọn back, wọ́n á get ibi tí ìṣòro wọn ti wá. Nípa ṣe àgbèrè àti panṣágà lè ló máa jẹ́. Jésù Olúwa, ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìwà mímọ́ kí ọkàn mi má bàa ṣègbé. Ọkàn la nílò. Ọkàn ni Ọlọ́run máa béèrè lọ́wọ́ wa ní ìjọba rẹ̀. Ọkàn ni iná màánú wa. Oh Lord, return me to the way of holiness so I will not lose my soul. Ọkàn yìí ò ní ṣègbé lórúkọ Jésù. Jésù Olúwa, ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìwà mímọ́ kí ọkàn mi má bàa ṣègbé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀, Olúwa ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìwà mímọ́ kí ọkàn mi má bàa ṣègbé. Ẹ dá ayé mi padà, ẹ dá ayé mi padà, ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìwà mímọ́ kí ọkàn mi má bàa ṣègbé. Ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìwà mímọ́ kí ọkàn mi má bàa ṣègbé. Olúwa ẹ dá ayé àwọn ọmọ mi padà sí ojú ọ̀nà ìwà mímọ́ kí ọkàn wọn má bàa ṣègbé. Ẹ dá ayé aya mi, ẹ dá ayé ọkọ mi padà. Bẹ́ẹ̀ ṣe máa gbà ni mo ṣe ń gbà yẹn ní ojú. Ẹ wo ìwà mímọ́ nìkan ni o, òun ló lè kó wa yọ. Ìwà mímọ́ nìkan ni o, òun ló lè ká ṣe rere. Ìwà mímọ́ nìkan ni o, òun lè gbé wa dé ìjọba ọ̀run. Olúwa ẹ dá ayé padà sí ojú ọ̀nà ìwà mímọ́. Bẹ́ẹ̀ ṣe máa gba àdúrà, ẹ má dákẹ́ àdúrà yẹn. Bẹ́ẹ̀ ṣe máa gbà ni mo ṣe ń pè yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe ń gbà yẹn. Kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tẹra mọ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ̀yin ọmọ Ọlọ́run, mo bá ọ̀gá kan ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kí n tó di ìránṣẹ́ Ọlọ́run rárá. Mo kéré dáadáa ń gbà yẹn. Àyìn àṣẹ ń jáde school pa àwọn wáṣẹ́. Lọ́gá yẹn náà I will help you. Mo witness kinní kan ní ọjọ́ kan. Kò sígbà story yẹn mo ti sọ létí ìyàwó mi léra pé ṣé reality yẹn ṣó ti pàdé anybody láyé ìbẹ́. A fẹ́ lọ ṣiṣẹ́ ni. Ṣé business partner ọ̀gá mi yẹn obìnrin ni. Làwa jókòó, èmi náà dẹ̀ jókòó. Mi mọ̀ pé ìjókòó burúkú ń bá wọn jókòó lọ́jọ́ yẹn. Ń bá jókòó sí rúùmù madam yẹn. Lọ́wọ́ obìnrin kan sọ̀rọ̀ out of nowhere. Ó kàn pé ọ̀gá mi ni. Ìyẹn dẹ̀ dáhùn. Ibẹ̀ mo wà highly embarrassed. Ó ní ìjẹ́ ọjọ́ mọ̀ pé tóun ò bá ní sex ní ojúmọ́ òun lè sì kó ń kú. Kí á ní tẹlifíṣàn ni wọ́n tàn tí mo wò, kí á ní mo bẹ̀rẹ̀ sí wọlé. Ayé mi o. Mo witness ẹ̀ ni wọn ò sọ lẹ́yìn mi. Bá gbójú sílẹ̀ mo wá ń wọlé. Mi mọ̀ bóyá kí n dìde, bóyá kí n jáde, bóyá mi tẹ̀ wà confused. Mo ṣàbẹ̀ sí wọlé. Ọ̀gá mi náà wá ń bá sọ̀rọ̀ ó ní kí ló mean. Ó lóòótọ́ ni ó lóun ṣeré. Ó ní kò possible. Nígbà tó dẹ̀ yá o, mo kàn rán dìde ní mo kàn rán lọ́ọ̀ta. Wọ́n wò mí náà kí bóyá wọn ò dẹ̀ dá mi dúró. Kí ló jẹ́ kí n dìde? Lady yẹn wá sọ pé ó ní ààbò ready fún òun lẹ́nìí kó rescue òun lẹ́nìí. Ó ní ṣó lè rescue òun lẹ́nìí. Kò sí mi tí mo ìgbà tí mo sọ̀rọ̀ ẹ fún ìyàwó mi ni mátà yẹn ó sì ń ṣe mí ní kàyéfì dòní. Mi ò mọ̀ kan tán ṣe lọ́jọ́ yẹn, bóyá ọ̀gá mi o bóyá rescue ẹ bóyá kò rescue ẹ o. Mo rìn mi ìdúró ta mo rìn mo kàn stroll bọ̀ ni nígbà tí mo fi bá wọn àmì ìjìwájú ta náà wà. Mo ní bó mo lọ mo ní mo kàn fẹ́ mọ ìlú ni mo kàn ní kí n gbàdúgbò yìí lọ kí n gbà lọ sàlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹjọ́ èèyàn ọmọ Ọlọ́run ṣojú lásán nìyẹn kí èèyàn sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ìyá mi gbogbo ṣó possible ṣá. Irú ẹni yẹn báyìí ṣe rò bóyá àwọn ènìyàn tó bá gorí ẹ̀ wọn ò ti wọnú májẹ̀mú kan lọ. Ó ń solicitate kì í ṣe aṣẹ́ obìnrin ní owó gidi lọ́wọ́ o, kì í ṣe kó ń ṣiṣẹ́ aṣẹ́wó, kì í ṣe pọ́kùnrin ló ń gbé o, owó tó wà lọ́wọ́ kì í ṣe ọwọ́ ọkùnrin o. Very hard working woman. Ayé mi o, a fẹ́ máa fún ọkùnrin lówó kán lè bá sùn.
bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò mọ̀ o Ọlọ́run wá bá mi ṣe gan mi ò bá ọ̀gá yẹn ṣiṣẹ́ púpọ̀ mi ì sá lọ but mo rí iṣẹ́ ń bò mí ẹ̀rí Jésù Olúwa ẹ má jẹ́ kí ìdílé mi kó sínú pàkúté àgbèrè àti panṣágà tá a bá rí ẹni tẹ́ bá ti fura sí ẹnìkan nínú ìdílé yín tó ti kó sínú pàkúté àgbèrè àti panṣágà ẹ sọ fún Ọlọ́run pé Olúwa ẹ bá mi fàyọ kọ́lọ́run kó fàyọ kó nù pàkúté. Oh Lord, don't let my family be entrapped with fornication and adultery. torí mọ̀kàtí bẹ́ẹ̀ sọ nípa ẹ̀ ní ó ní ẹni tó bá ń ṣe àgbèrè ó ní kíni ó ní ó ń pa ọkàn ara rẹ̀ run ni bábí Yorùbá kan sọ pé ó ní ó ń ṣe ọkàn ara rẹ̀ níbí. Jésù Olúwa ẹ má jẹ́ kí ìdílé mi kókó sínú pàkúté àgbèrè àti panṣágà ẹ ṣàánú wa tá a bá rí ẹnikẹ́ni tó fura sọ́kọ ẹ̀ tàbí kanú àwọn ọmọ ẹ̀ tàbí ìyàwó ẹ̀ á sọ fún Olúwa ẹ fa ọkọ mi jáde ẹ fà yọ kúrò nínú pàkúté àgbèrè àti panṣágà ẹwọ ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o ẹ má jẹ́ kí ìdílé mi ẹ má jẹ́ kó sínú pàkúté àgbèrè àti panṣágà kí a má bàa pa ọkàn ara wa run Olúwa ṣàánú fún wa ìdílé mi Olúwa gba ìdílé mi a ò ní kó sínú pàkúté àgbèrè àti panṣágà ní orúkọ Jésù Kristi Olúwa súre fún wa ẹ má jẹ́ kó sínú pàkúté àgbèrè àti panṣágà Olúwa súre fún ìdílé mi ẹ má jẹ́ kí ìdílé mi kó sínú pàkúté àgbèrè àti panṣágà Olúwa dìwà mú Olúwa ṣàánú fún wa Olúwa ṣàánú fún wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí sí ìbéèrè tí mo fẹ́ béèrè tí a bá rí ẹnikẹ́ni tó ní ìrírí yẹn mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀rín ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ẹ reach out sí wa ká kọ́ yín ní ọ̀nà tẹ́ máa fi gbàdúrà ní àgbà yọrí náà ṣe ti rẹ́dì ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó jẹ́ pé nọ́mbà kan máa ń wá sí ojú ẹ̀ léraléra nọ́mbà 24 ó dàbí nǹkan tí arábìnrin yẹn sọ fún mi wọ́n ní tó máa ń bá èrò dání báyìí unconsciously wọn kì í ṣe pé wọ́n rò lọ́wọ́ wọ́n á kọ́kọ́ nọ́mbà kan sílẹ̀ ni wọ́n á kọ́kọ́ 31 wọ́n sì lè kọ́ 31 bíi 15 times kan tó rí aláìsí pé mo sì tún kọ́ nọ́mbà yìí again tó máa sọ fún mi pé ó yá mú nọ́mbà kan random 31 máa jábọ́ lẹ́nu wọn. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó jẹ́ pé wọ́n ronú nípa nọ́mbà kan léraléra tàbí wọ́n kọ nọ́mbà kan sílẹ̀ léraléra tá a bá rí májẹ̀mú nǹkan ní o covenant of numbers ó dẹ̀ dangerous débi pé ó tọ́ bẹ́ẹ̀ nìyẹn o ẹ wo ó lè mean oríṣiríṣi nǹkan ó lè túmọ̀ sí déètì tẹ́ni yẹn máa lò tá a fi kú ó lè jẹ́ déètì tọ́mọ yẹn máa lò tá a fi kú bẹ́ẹ̀ ni nọ́mbà yẹn bá tó bá pé wà consistent unconsciously akẹ́yìn akọ́kàn jókòó yẹn ó dẹ̀ mú ó lè jẹ́ ọwọ́ lórí tébù á dẹ̀ máa kọ́ 31 àǹtí yẹn ni àwọn á dẹ̀ máa kọ́ sórí tébù wọn 31 nígbà tá a gbàdúrà tá a wádìí ọdún tá àǹtí yẹn tó máa jásẹ̀ nìyẹn tó máa kú dànù nìyẹn tí ì bá ṣe ọpọlọ pé àdúrà wọ́n ti ju 31 lọ dáadáa ń sìn wọn ò dẹ̀ rí kíní yẹn mọ́ wọn ò dẹ̀ kọ́ kíní yẹn mọ́ randomly bẹ́ẹ̀ ni mo sọ fún yín níwájú Ọlọ́run àti ènìyàn Ọlọ́run ṣẹ́gun yẹn fún wọn. ó lè yọrí sí ikú ó lè yọrí sí limitation pé ó dẹ̀ ní ga ju nọ́mbà yìí lọ ó lè túmọ̀ síbẹ̀ ó lè túmọ̀ sí iye owó tẹ́lómi máa pàdánù láyé bó ṣe jẹ́ 31 tí àǹtí yẹn jẹ́ ọjọ́ ikú yẹn ọdún ikú yẹn tẹ́lómi lè jẹ́ pé ìjọ tó bá ti rí owó tó ń lọ bí 31,000 ó máa sọnù tàbí kan gbà lọ́wọ́ ẹ̀ tàbí kan defraud ẹ̀ ó lè túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè jẹ́ iye nọ́mbà àjálù tó máa ba láyé òun nìyẹn mo sọ fún ọ májẹ̀mú òǹkà covenant of numbers it can be anything ó depend lórí àwọn tó bá dá májẹ̀mú yẹn secretly ó depend lórí nǹkan tó sọ nípa májẹ̀mú yẹn kí ló dé máa ń fà á téèyàn bá ti ṣíléyà àwọn astrologers àwọn abókù sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé àwọn àrí ọ̀pọ̀lọpọ̀ tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run alààyè tó ń fi mí kún àìmọye àwọn èèyàn tí ò mọ̀ wọ́n ti lọ bá wọn dá májẹ̀mú ẹlòmíín ló tiẹ̀ lọ bá babaláwo fúnra ẹ̀ gan ẹlòmíín ló lọ tẹyan rìn ló lọ bá àwọn àfáà àwọn alálùpàídà ìbéèrè sọ pé ká sá fún wọn pátápátá Isaiah chapter 8 verse 19 ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ dáadáa ibi tó ti sọ ó pọ̀ gan-an ní bíbélì o Ọlọ́run ti ẹ̀ hate irú nǹkan bẹ́ẹ̀ pátápátá ó fún àwọn Israẹli ní specific rules and laws ní lórí ẹ̀ àwọn awòràwọ̀ àwọn palm readers Ọlọ́run mi o
bí n sọ pé ó ní nígbà tí àwọn ènìyàn bá sọ fún yín pé kí ẹ lọ sí ọ̀dọ̀ àwọn abókùsọ̀rọ̀ àti àwọn oṣó tí máa ń kùn tí wọ́n sì ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ǹjẹ́ kò wá ó ní ẹgbọ́n bí ó ní ǹjẹ́ kò wá yẹ kí àwọn ènìyàn béèrè lọ́wọ́ Ọlọ́run wọn bí? Ó nígbà táwọn kan bá ń sọ fún yín pé bàbá kan wà níbì kan, ìyá kan wà níbì kan, á bá yín ṣe, ó ní ṣé kò yẹ kẹ́ ẹ ronú pé Ọlọ́run yín wà níbì kan tẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ó wá parí ẹ̀ báyìí, mo láìkì jù. Ó ní èé ṣe tí ẹ fi ń bá àwọn òkú sọ̀rọ̀ nítorí alààyè. Ẹ̀yin náà wò oh God àìní àròjinlẹ̀ ó ń bá kìrìsìtẹ́nì, ó ń bá àwọn fínra. Bíbélì sọ pé ó ní wáyé tẹ́ wá fi ẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa alààyè, àwọn jókòó ènìyàn òun ló fẹ́ sọ̀rọ̀ nípa àwọn alààyè. Ó pè òun gan fúnra ẹ̀ òun ló dòkú. Jésù Olúwa, gbogbo májẹ̀mú tó ń yọrí sí ikú, májẹ̀mú tó ń yọrí sí ìdúró lójú kan, májẹ̀mú tó ń yọrí sí àìríṣe, tó ń yọrí sí ìdààmú, ẹ dáná sun nínú ayé mi. Oh Lord, all covenants that ends in premature death, stagnancy, backwardness and sorrow be consumed in my life in Jesus' name. Gbogbo májẹ̀mú ètò ń yọrí sí ikú, tó dá àwọn nọ́mbà sí yẹn kò kì í ṣe ànsà kan lónìí. Gbogbo májẹ̀mú tó ń yọrí sí ìdúró lójú kan, tó ń yọrí sí àìríṣe, tó ń yọrí sí àìní olùrànlọ́wọ́, ní orúkọ Jésù Kristi ẹ dáná sunú ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo májẹ̀mú tó ń yọrí sí ikú lórúkọ Jésù Kristi ẹ dáná sunú ayé mi. Gbogbo májẹ̀mú tó ń yọrí sí ìdúró lójú kan, Olúwa ẹ dáná sunú ayé mi. Gbogbo májẹ̀mú òǹkà tó yọrí sí àìríṣe, ní orúkọ Jésù Kristi ẹ dáná sunú ayé mi. Ó yẹ máa gbàdúrà. Gbogbo májẹ̀mú òǹkà tó ń yọrí sí limitation, òté, Olúwa ẹ dáná sun. Bẹ́ẹ̀ ẹ yẹ máa gbàdúrà ẹjọ́ ẹ̀yàn Ọlọ́run. Ẹ wo ẹ gbàdúrà, ẹ gbà kárakára kọ́lọ́run kó lè ṣe kí ni o, kó lè deliver wa ní, kó lè fún wa ní ìgbé ayé tó rọrùn ní. Ẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jọ mo ṣe sọ́lẹ̀ kan yẹn, tá a bá rí ẹnikẹ́ni tó ní irú ìṣòro yẹn, ẹ reach out sí wa. Ó ní prayer plan tá a fún àwọn kan nígbà kan tán gbà wọ́n dẹ̀ bọ́ pátápátá. So ká lè fún yín ní prayer plan yẹn, kẹ́ ẹ dẹ̀ ṣe, ẹ dẹ̀ bọ́ lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Májẹ̀mú àdánumọ́ ńkọ́? Persistent mentioning, persistently. Wọ́n máa sọ persistently. They be mentioning something persistently. Ó dẹ̀ máa lẹ̀mẹ́ nìyẹn lára gbẹ̀ngbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tẹ́ ẹ bá gbàgbé bó ṣe podcast kan, Ohun Àánú ní ìgbà kan, mi ì mọ nọ́mbà ẹ̀ mọ́, ìṣòro tí mo ní gan nìyẹn. Mi ò index bàtà ń ṣe Ohun Àánú yẹn, àti ẹ̀rọ nípa fẹ́ index ẹ̀, kí ló dé fa ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní. So àti ẹ̀rọ ní rárá pé a máa index ẹ̀, busy gan gbá yẹn. Ọlọ́run mi o. A sọ̀rọ̀ nípa àǹtí yẹn ni. Báwo lèyẹn ṣe ń beautiful nítorí Ọlọ́run níbi tí àǹtí yẹn beautiful dé. Now ṣé mọ̀, ọ̀tọ̀ ni pé kí ọkùnrin kó fẹ̀yìn díẹ̀ kó gbé jùlẹ̀, ọ̀tọ̀ nìyẹn. Àní kò mú orí ẹnikẹ́ni sọ fún yín pé mo fẹ́ fẹ́. Nígbà tó ń kọ́ sọ̀rọ̀ mo gbà wọ́n pé ṣe làwọn gan parọ́, mo ní kílẹ̀ mean. Náà bá bú sẹ́kún, mo yà dákẹ́, mi repeat kílẹ̀ mean mọ́. Mo ní eré lẹ́yìn sẹ́, ó ní kì í ṣe pé bóyá, ó ní tó fi mọ̀ pé ogun gidi lélẹ́yìn ni pé kì í ṣe pé bóyá ẹnìkan kọnu sóhun òun ò gbà, ó ní kò ṣẹlẹ̀ rí. Ó ní kì í ṣe, ó ní wọn ò kọnu sóhun rárá ni. Wọ́n làwọn òun dẹ̀ ní àwọn ọkùnrin tó yí òun ká. Kán bá ti kí òun bá wọn ṣeré àǹtí pẹ̀pẹ̀lẹ́, ó tán o. Ó ní mí gan òun àtún máa dọ́gbọ́n. Oh my God. Kóbìnrin bá tiẹ̀ débi kó òun ló ń dọ́gbọ́n. Ṣe pé wàhálà ti dé nìyẹn. Nínú àánú tẹ́ bá pẹ́ ẹ ti come across ẹ̀ rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ rí pé ibi tí ìṣòro àǹtí yẹn ti bẹ̀rẹ̀ ni pé nígbà tí wọ́n wà ń kékeré, ìyàwó bàbá òun ni wọ́n ń pè wọ́n. Bàbá wèrè kan wà ní àdúgbò wọn yẹn, ó fẹ́ràn wọn nígbà kékeré. Ó kàn fẹ́ràn naturally náà ni ó máa ra nǹkan fún wọn because wọ́n pretty gan. Oh my God. Báwo nìyẹn ṣe pupa tí skin ẹ̀ dẹ̀ wà flawless láì ṣó òyìnbó. Skin ẹ̀ dẹ̀ ara wọn dẹ̀ mọ́ káwọn sọ pé wọn ò rí ọkọ. Ayé mi o. Oh my God. Bàbá yẹn wọ́n máa ra nǹkan fún wọn gan, máa fún wọn lẹ́bùn, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Ó wá ládùúgbò wọ́n pé ìyàwó bàbá máa ń pè ẹ́, ìyàwó bàbá máa ń pè ẹ́. Àwọn ará bíi ìdè wà ní àdúgbò wọn yẹn, wọ́n bá sọ́dọ̀ tọ́.
wọ́n mú ọnu májẹ̀mú yẹn lọ́pọ̀ ti di ìyàwó bàbá náà nìyẹn forever. Bàbá ò fẹ́ o, bàbá ò molest ẹ̀ rí o, bàbá ò fọwọ́ kàn ní inappropriately rí o, ṣùgbọ́n àdánumọ́ wọ́n dánumọ́ ọ̀rọ̀ yẹn, ìyàwó bàbá ó di covenant mọ́ láyé, ìṣẹ̀dá ẹ̀ ó gbà á. So gbogbo àwọn ọkùnrin tó ń rí ìyàwó bàbá ni, ìyàwó arúgbó ni ó ti lọ́kọ, respect adẹ̀ ní fọ́kọ ẹ̀ á lè kọ́nu sí mọ́. Ayé mi o, kéèyàn wọ 37 tó lè sọ pé virgin lòun tí oh God. Àbájọ Psalm 52 verse 2 ó sọ̀rọ̀ kan tó ní agbára. Ó ní ahọ́n rẹ̀ ń gbìmọ̀ ìparun, ó dàbí abẹ mímú. Ìwọ ẹni tó ń hùwà ẹ̀tàn yẹn pé ahọ́n tá à ń wò yìí ó lè gbìmọ̀ ibi pátápátá kó pa kó de. Ẹ̀gbọ́n kan tí Bíbélì sọ ni, Bíbélì máa sọ bẹ́ẹ̀, ó ní ahọ́n kéré lóòótọ́, ó ní ṣùgbọ́n ó lè fààyàn lọ́rùn àpáàdì fúnra ẹ̀. Wọ́n lè fi ahọ́n fààyàn wọnú májẹ̀mú tí ó mọ o. Àǹtí ẹnu ọlọ́rọ̀ ti dùn ibi tán ti yà, deliverance tán ti ṣe, àdúrà tí wọ́n ti gbà, àwẹ̀ tí wọ́n ti gbà láyé yìí, àwọn wòlíì tó ti gbé ọwọ́ lé wọn lórí, àwọn wòlíì tó ti di ọwọ́ mú ráǹdì wọn rí tí ò sí nǹkan kan. Ló dẹ̀ fa wọn ò wádìí nǹkan tó ṣẹlẹ̀ kan tó máa gbàdúrà ni. Sọ fún Ọlọ́run gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ̀ dànù. Ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, gbogbo ọ̀rọ̀ òdì, all negative words said into my life, blood of Jesus wash it away. Gbogbo ọ̀rọ̀ òdì tá a sọ sínú ayé mi lórúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù ó yẹ ẹ wẹ̀ dànù. All negative words said into my life, wash it with the blood of Jesus. Ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Gbogbo ọ̀rọ̀ òdì tá a sọ sínú ayé àwọn ọmọ mi, ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Olúwa ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀gbọ́n kan tá a sọ ni nínú yàtọ̀ sí ọ̀rọ̀ òdì, ìwé òdì tá a kọ́ ńkọ́. Mo ń wo fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́nìkan sẹ́ndì sí mi. Ìgò ó máa ṣe o, etí òkun. Iṣẹ́ ibi tó ti wá fọ́nì ni wípé àwọn ọmọ yẹn ó dàbí pé Caribbean ní ibẹ̀ yẹn. Ìgò, mo rò bí ìgò yẹn àìmọye ọdún ló fi rìn lórí, bóyá àìmọye ọjọ́ ni o, bóyá àìmọye ọ̀sẹ̀ ni o, tàbí ọdún tàbí oṣù ni o, mi ò mọ̀, tó fi rìn lórí omi. Ìgò yẹn ti wá dọ̀tí, ìgò yẹn wá dé sí ṣọ́ wọn ni wọ́n á mú ìgò yẹn, wọ́n ti kọ́ kórí ẹ̀. Now àwọn yẹn kàn fọ́ ni, pépà wà nínú ìgò yẹn tó ní wọ́n sílì ẹ̀ ní ìgò wáìnì ni, wọ́n dẹ̀ sílì ẹ̀ báàgì, pépà wà nínú ẹ̀. Wọ́n ti kọ́ ń wo ìgò yẹn lókè bá pépà wà nínú kí ni wọ́n kọ̀rọ̀ sínú ẹ̀. Nígbà tí wọ́n máa fọ́ ìgò yẹn, pépà tí wọ́n kà yẹn ògèdè Yorùbá ló wà ńbẹ̀. Wọn ò mọ̀ kà, Caribbean island ni. Wọ́n wá gbé kámẹ́rà sí wọn, wọ́n snap ẹ̀ pé wọn ò mọ̀ language yìí pé tó bá mọ̀. Ó wá jẹ́ èdè Yorùbá, ó wá jẹ́ ògèdè lágbájá ọmọ lágbájá òun ló bẹ̀rẹ̀. Àwọn ibìkan ti parẹ́ ń bẹ̀ tí téyìn ò rí wọn. Wọ́n rí lágbájá ọmọ lágbájá mo kinní kan ṣe kinní kan nígbà tí Ọ̀rúnmìlà lọ bì kan. Wọ́n identify ẹ̀. Ara àwọn tó fi báírò bá tún kọ pé nǹkan tó mìín ní. Ìwé tá a ti kọ Colossians chapter 2 verse 14. Ó ní ó ti pa ìwé májẹ̀mú ni rẹ̀ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin èyí tí ó lòdì sí wa. Ó ti mú wọn kúrò lójú ọ̀nà, ó sì ti kàn má gbélébùú. Tí Bíbélì sọ nìyẹn. Bóyá ẹni tí wọ́n ṣe kinní yẹn sí, bóyá ó ti bá Jésù pàdé ní tiẹ̀, Ọlọ́run ti gbà o, mi ò mọ̀ o. Bóyá ó dẹ̀ báyé, bóyá ó wà láyé, bóyá ó ti kú, kò tiẹ̀ yé èèyàn o. Ṣùgbọ́n tí nǹkan rí nínú ìgò yẹn nìyẹn. Ní Caribbean, a ò mọ̀ bí tán ti ju ọ̀rọ̀ ẹ̀ sómi. A sọ fún Ọlọ́run, oh God, gbogbo ìwé òdì èyí tí a ti kọ, ẹlòmíì fọ́tò ẹ̀ náà òun náà mú lọ, ẹlòmíì orúkọ ẹ̀ náà kọ, orúkọ bàbá, orúkọ ìyá, orúkọ ẹ̀gbọ́n, orúkọ àbúrò, wọ́n ti kọ gbogbo ẹ̀ dání lọ. Gbogbo ọ̀rọ̀ tí a ti kọ tó ṣe lòdì sí mi, tó ṣe lòdì sí àwọn ọmọ mi, all negative word that is against me, against my children, against my family, consume me with fire. Gbogbo ọ̀rọ̀ òdì
èyí tí a ti kọ lórí ayé mi, tá a kọ lórí ayé àwọn ọmọ mi, tá a kọ lórí ayé aya mi, tá a kọ lórí ayé ọkọ mi, ó yẹ dáná sun. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ọ̀rọ̀ òdì èyí tá a ti kọ, Olúwa dáná sun. Gbogbo ọ̀rọ̀ òdì èyí tá a ti kọ lórí mi, lórí àwọn ọmọ, lórúkọ Jésù, Olúwa dáná sun, Olúwa dáná sun. Gbogbo ọ̀rọ̀ òdì, Olúwa dáná sun. Gbogbo ọ̀rọ̀ òdì èyí tá a ti kọ, Olúwa dáná sun. Gbogbo ọ̀rọ̀ òdì èyí tá a ti kọ, Olúwa dáná sun lórí ìdílé mi. Gbogbo ọ̀rọ̀ òdì èyí tá a ti kọ, Olúwa dáná sun, Olúwa dáná sun. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà àánú wa. Wọ́n ní àkókò tí lọ. Ẹ já lọ sínú àdúrà àánú wa. Àwọn ọmọ kẹta wa ṣe dẹ́sì tó ń bọ̀ káṣàṣì gbá àgbáyọrí ilé iná. Ó yẹ já máa gbàdúrà. Ó yẹ ká ti bí la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ já máa gbàdúrà. Ó yẹ já máa gbàdúrà. Èmi ti sọ tèmi o, orí ìkúnlẹ̀ mo ti ń gbàdúrà àánú o. Ṣùgbọ́n tó bá pẹ́ a wà lórí ìkúnlẹ̀ látàárọ̀, ẹ já change posture wa. Ẹ já sọ fún Ọlọ́run. Kí la fẹ́ kọ́ Ọlọ́run kó ṣe gan, bá la fẹ́ kó ṣe ó yẹ já sọ̀rọ̀. Nítorí béèrè sọ pé ká béèrè. So orúkọ àkùnrin máa fẹ́ nu ẹ̀ béèrè. Àsìkò tó kúlùkù náà kó wá lọ béèrè báyìí. Èmi náà finú béèrè. Mo ṣe iṣẹ́ ìránṣẹ́ èmi náà dọ́gbọ́n béèrè tèmi lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà béèrè tiyín. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀. Àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín torí pé àánú yín dúró láéláé. Mo gbàdúrà gbogbo májẹ̀mú òkùnkùn pátá ní orúkọ Jésù Olúwa ẹ rẹ́ dànù. Ẹ dáná sun gbogbo májẹ̀mú òkùnkùn lórí ayé yín lórúkọ Jésù. Ọlọ́run dáná sun gbogbo májẹ̀mú òkùnkùn lórí ayé àwọn ọmọ yín lórúkọ Jésù. Ọlọ́run dáná sun àṣírí òkùnkùn lórúkọ yín kò ní bò láti òru yìí lọ bẹ̀rẹ̀. Mo ní àṣírí òkùnkùn kò ní bò lórí ayé yín, kò ní bò lórí àwọn ọmọ yín. Àṣírí òkùnkùn kò ní bò lórí ọkọ yín. Àṣírí òkùnkùn kò ní bò lórí aya yín, lórí ìdílé yín. Àṣírí òkùnkùn kò ní bò lórúkọ Jésù Kristi. Ẹ ó di àṣẹ́gun. Mo ní lórúkọ Jésù ẹ di àṣẹ́gun. Ẹ ó máa gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Jésù Olúwa wa, ìfẹ́mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Mo gbàdúrà sí Ọlọ́run ọ̀run pé ẹ̀rí yín yóò pọ̀ láti òní lọ. Mo ní láti òní lọ nínú àwọn tí Ọlọ́run tó ti ṣètò ẹ̀rí fún lórúkọ Jésù Kristi, ẹ ó tẹ̀wọ́ gbà tiyín lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you. Oníṣẹ́ ìyanu ni Jésù. Bẹ́ẹ̀ ni o, oníṣẹ́ ìyanu tuntun dé. Aláràárẹ̀ sì ti gbára rẹ̀ dé. Fire conference ọdún yìí yóò tún dé tìyanu nínú ìpàdé ìsọjí ńlá méjì léraléra. Àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ Friday ọjọ́ 9 nínú oṣù kẹjọ ní ọdún 2024 yìí ní gbọ̀ngàn ńlá ìjọ St. Luke's ní Hilmartin Road ní ìlú London pẹ̀lú àkòrí tó wípé ó di ìgbèkùn ní ìgbèkùn níbi tí gbogbo ìgbèkùn yóò ti já bí òwú ìránṣọ. Bàbá wa dọjọ́ Friday ọjọ́ 23 àti Saturday ọjọ́ 24 nínú oṣù kẹjọ bákan náà ní ọdún 2024 yìí Fire conference ó balẹ̀ gbà ní ìjọ Baptist ní ìlú Freiburg ní orílẹ̀-èdè Germany fún ìsọjí ọlọ́jọ́ méjì tó lágbára pẹ̀lú àkòrí tó wípé kìkì ọgbọ́n kìkì agbára níbi tí agbára àti ọgbọ́n Ọlọ́run yóò ti di mímọ̀ lójúkojú. Olùṣọ́ àgùntàn Sam Adeosun àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a ti yà sọ́tọ̀ lọ́lọ́run ó lò pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ tó níná nú. Ṣẹ́ẹ̀rí Fire conference ọdún yìí yóò dínà mọ́ àwọn agbára òkùnkùn lára yóò sì mú ìdààmú ayé rẹ̀ tán.